wọ́n sì fẹ́ kí alásàrì anabi ọ̀daràn anabi bá bọ́ mọ́sáàsì wọ́n bá anabi sàlọ̀ àlọ́ kí àsìrì ó rí i pé má fi iná dáadáa tiẹ̀ ń dí mi lọ́wọ́ wọ́n kírun nígbà tí ó kírun tán arákùnrin náà bá wọn kírun bọ́sẹ̀ kírun tán ló tún padà ló tún sọ fún anabi ọ̀gá ọ̀rọ̀ táwọn sọ ká tó kírun alóhùn ṣe òun ṣe àṣemáṣe ẹsẹ̀ àdùtẹ́ ni wọ́n gbé kalẹ̀ kó wọn bọ́ níwájú ọlọ́run bóun bá ti ṣẹ̀sìn ayé òun ò ní ṣe tàríkíámà anabi tó dáhùn ńgbà wá délẹ̀ kẹta anabi ní kìí sàwà pẹ̀lú rẹ̀ lákìrùn ni tí kìí sàwà àti rẹ̀ lákìrùn ni ó ní mo bá yín kiri yíwùn ti lọ́nu ìnàlẹ̀ hasanati. yusibuna sayyiati zalika zikra lizakirin. àṣé ọ̀nàrí yìí pé ó kírun. ọ̀nàrí yìí pé ó kírun. ó kírun ni. ó sì kí lásìkò ẹ̀. ó sì kí lásìkò rẹ̀. ẹ̀wé fún ẹ̀. ọlọ́ni ẹ̀wé fún rẹ̀ fún. ìnàlẹ̀ hasanati. yusibuna sayyiati àtibẹ̀ sayyiata li hasanata yamuha. ètò bá mú ọ tó ṣe tí ọ̀dà fọlọ́hún kọ̀pẹ́ kò jìnnà ó tètè fi dáadáa tẹ̀lé lọ sí Suratu Toba kọ̀pẹ́ kò jìnnà ó wá fi dáadáa tẹ̀lé àyídá lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run ni ó ti túbá ẹ pa ìdá àwọn rẹ fún ojú tíra lójú Al-Qur'ani ní sọ pé. innama tawbatu ala Allahi lillazina ya'maluna as-su'a bijahalatin thumma yatubuna min qarib. فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا أرادهم الموت قال إني تبت الآن وعلى الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. إنما التوبة على الله للذين يعملون السوء. ìta ń pè ní tútú bá ní. للذين يعملون السوء بجهالة. ó wà fáwọn àwọn tí wọ́n ṣìṣe wọ́n ṣaburú pẹ̀lú àyìmọ̀ mistakenly tó fi ṣaburú. ثم يتوبون من قريب. يتوبون من قريب. kò jìnnà tó fi dáadáa tẹ̀ láburú ni làdísì ń sọ òun. àtìbẹ̀ iṣẹ́ yẹ àtàlẹ̀ hasanata yẹ mú ha. kó o fi dáadáa tẹ̀ láyìdá ipa rẹ̀ nípa ìdá rẹ̀ ni. ulaika yatubu Allahu alayhim wa kana Allahu aliman hakima. àwọn eléyìí wò lè lọ Ọlọ́run ọba ní ìgbà tuntun bá fún tẹ̀lé Ọlọ́run ọba kana aliman. hakima. onímọ̀ lérí tó ṣe ní hakiman. ọ̀jọ̀gbọ́n ni mí ìṣẹ́jọ́ darí. walaysati tawbatu lilladhina ya'maluna sayyi'ati hatta. wọ́n ní tútúbọ̀ sí fáwọn àwọn tọ́já sí pé tí wọ́n ṣàṣìṣe wọ́n ṣà ìdá. hatta iza adahumul mautu qala inni tubtu al-an. eré àìdá àwọn òkú òlérí ẹ̀ ikú wá dé ní wọ́n sọ pé mo túbá ní ìsín. walladhina yamutuna wa hum kuffar. àtàwọn tó pé wọ́n kún kèfèrí wọn ò túbá wọn ò jáwọ́ lérí àìdá tí wọ́n fi kún kèfèrí. ulaika atadna lahum azaban alima. ọlọ́run ilé ńkọ́ àtẹ́nà làwọn àsábà ní alima. kò sí tí wọ́n lè ṣe á ti pèsè bí wọ́n dé sí wọn yẹ lẹ́tẹ̀ẹ̀rọ òun ní fi ń sọ fún yí pé Musa wa gbọ́ bẹ́ẹ̀ yí pé kí ni àgbọ̀ ntọ́jú yìí ń lọ wa ntọ́jú lọ ni kéèyàn ó gbẹ̀rún sílẹ̀ kó má kírun kéèyàn ó gbẹ̀rún sílẹ̀ kó má kírun mọ́ńkàrù ni. kéèyàn ó gbẹ̀rún lẹ̀ kó má kírun mọ́ńkàrù ni. ìyàtọ̀ wa ń bẹ láàrin nǹkan méjì ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ì kírun gèfèrí nù ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí ì kírun rárá àtẹni tí ì kírun lásìkò rẹ̀. ìyàtọ̀ ń bẹ láàrin tí kì í kírun rárá àbẹ̀ni tí kì í kírun lásìkò rẹ̀. ká fi irun ráre ká má kírun ká má yà sí irun ló gbé àyà ìwà Suratu Mọ́dàmù tí fi ń sọ yí pé. fakhalafa min ba'dihim khalfun adaa'u s-salata wattaba'u shahawati fasawfa yalqawna ghayya.
fáwọn ẹni rẹ̀ wọ́n kọjá gẹ́rẹ́. فخلف من بعدهم خلف àwọn tí wọ́n gbaṣẹ́ fáwọn ẹni rẹ̀ halifun. أضاعوا الصلاة àwọn tí wọ́n tẹ̀lé àwọn ẹni rẹ̀ àwọn pẹ̀sìn mọ́ àwọn ẹni rẹ̀ wọ́n kò fi Ọlọ́run mọ́ àwọn aṣíwájú tí wọ́n ti lọ ní wọ́n yé fáwọn ṣeré àwọn aṣíwájú tó lọ wọ́n yé fi ìrun ṣeré àwọn aṣíwájú tó lọ wọ́n yé fi sàká ṣeré àwọn aṣíwájú tó lọ èyí tó lágbára nu wọn kódà àwọn tún nínú àsìkár tó bá kírun tó gbà tó gbogbo ẹ̀sìn tá tí ò rí mọ́kàrí ọmọ asunkún lọ́dọ̀ mọ́tà jẹ́ ngan ni sàrí ànábì kí n tó kù láyé jẹ́ ngan ni bẹ́tìlì àtìkì wọ́n tún ládùúgbò rẹ̀ tí wọ́n máa ń ṣe tí wọ́n bẹ̀rẹ̀ láti rájàbù ipe ńgbà tí ọba fi di sùn níjà Ọlọ́run gbà wọ́n fẹ́ mú ẹ̀sìn wọn pé Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti lọ ní àwọn parí ẹ̀sìn wọ́n mẹ́sìn lọ́kùnkúndùn wọ́n mẹ́sìn ní pàtàkì wọ́n mẹ́sìn ní nǹkan tó lágbára Ọlọ́run náà tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn. وخلف من بعدهم خلف أضاعوا الصلاة kó dé lẹ́yìn wọn àwọn olókùn tí wọ́n aráàlú láre tí wọ́n kanú kún kankan mọ́. واتبعوا الشهوات adùn ayé yòròyòrò ayé lókùn tí wọ́n tẹ̀lé. فسوف يلقون غيا gẹ́gà ìyá nǹkan bú níjẹ́ bẹ́ẹ̀ etí ọ̀dà. kò tí ń jẹ́ gàyà nǹkan burúkú ní jẹ́ ń bẹ́ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. orí burúkú ayé àtọ̀run Ọlọ́run lọ́fẹ̀ẹ́ yá tí wọ́n wá pàdé rẹ̀ nínú iná irú ìyá gàyà láfi jẹun tó bá jẹ́ òbí rẹ̀ kíámà. إلا من Ọlọ́run تاب láfa àwọn tí wọ́n bá jáwọ́. وآمن وعمل wọ́n ti gbà wọ́n صالحا Ọlọ́run bá gbọ́ tí wọ́n bá ṣeré. فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا láti wàlìjẹ́ náà ní sàbòsí fẹ́ni kankan bí ń ṣe wù kọ́ ọmọ náà bò ṣe àní ṣe. جنة عدن التي وعد الرحمن عباده بالغيب eléyìí àlìjẹ́nà yìí ni àdéhùn tó lọ ń bá wọn mú mi ní àwọn ẹrú rẹ̀ ṣe ní kọ̀kọ̀. إنه كان وعده مأتيا àdéhùn Ọlọ́run ọba màtí àdéhùn tó yí ni ìyẹn ni ọ̀rọ̀ Musa pẹ̀lú arábìnrin rẹ̀ kí ni àwọn afa bá débẹ̀ yìí tí wọ́n bá débẹ̀ ní yí pé nítòsí ọ̀dà àmọ́ náà tí Musa fẹ́ gbà kọ̀rẹ́ tiẹ̀ ni ó ti le jù kó tó dáa. ìtàlábìnrin ṣe kò dáa lóòótọ́. wá padà síbi àdìsí ẹ̀ka ibi kò tó á fẹ́ lò ó ibi tá a ti lò ó. إن عبدا قتل 99 نفسا ó bá pẹ́sẹ̀ kan máa ń bẹ tí ó a rí pẹ́sẹ̀ yìí lẹ́yìn tí wọ́n fi hàn wá pé kaba yìí àbí kásẹ̀ yá kẹrẹ̀ bá àbí ká jẹ́ ní èké tó a pẹ́sẹ̀ kan bẹ tọ́lọ́hún ò ní palẹ̀ mọ́ ni. wọ́n lẹ́rù kan bẹ tọ́ yẹ pé ọ̀pọ̀ èèyàn 99 ثم عرضت له التوبة ẹ̀mí ẹ̀ wá kọ̀ kò sí ìkú. ibi tí Islam sì dáa dé òun ni pé tó o bá ṣe Ọlọ́run inú ọdún tó fún ọ láyé pé ó lò ó wá bùn ọ ní ọ̀dà ó lọ́gọ́rùn ọdún láyé ó wá fi 99 sẹ́ẹ̀ ó wá kọ́dún kan tó kù lórí ẹgbẹ́ nígbà tí ń bá a bọ̀ yìí náà ó dàgbà wọn ní kú ń bẹ o Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi yóò fi àdáwò kan fẹ́rẹ́fẹ́ dán wò tó bá fi dán wò tó bá bọ́ ń bẹ bí n tó ṣẹlẹ̀ tí òyìnbá ti wá gbé òun lọ́nkọ́ ọparí náà yóò wá change awádà tún bí wọn ni nítorí ṣe lágbájá yọ̀ọ́dà kọ́ lọ́n fi ṣe wá sí fún ni o yóò wá yí padà tó bá yí padà tí wọ́n ṣe dáadáa ni gbogbo tó ṣe 99 o àfàláwò. Gbogbo tó ṣe 99 ni Ọlọ́run bá ti mójú kó bẹ́ẹ̀. ibi tí Ìsìlámù dá sínú. Ibi tí Ìsìlámù dá sínú ni. الإسلام يجب ما gbogbo قبله tó ṣe síwájú wọn. Yóò mójú kó bẹ́ẹ̀ ni. ó mọ̀jú kó bẹ́ẹ̀ ni pé sóò ti bẹ̀rẹ̀ dáadáa ó dàgbò yín wọn àti bẹ̀rẹ̀ gbàgbé dáadáa, àti irú gbàgbé ẹ̀ lẹ́ni lẹ́yìn tó ni. pààyàn 99 ثم عرضت له التوبة ọba sú rẹ̀ sọ pàbùrù náà máa ń sú yàn kí ni jága yẹn kan tá à ń bá ká yìí òun wá fèrè jù lọ́dọ̀ Ọlọ́run jáde òun fẹ́ jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ yìí. فسأل عن أعلم أهل الأرض ok bọ́ba rí bẹ́ẹ̀ àwọn kan náà àwọn onímọ̀ náà lálọ́ bá tí wọ́n tọ̀ wá sọ́nà ọba ló bá fà yìí. فدل على رجل فأتاه فقال إني قتلت 99 نفسا فهل لي من توبة. ọba sọ fún mo fẹ́ rí yín àfa kí ló fẹ́ rí wa fún mo ní problem kí ni problem náà ẹlẹ́ṣẹ̀ ni mí o kí ni. قتلت sọ pé 99 bẹ́sẹ̀ náà bá ti wò ó tó bẹ́ẹ̀ dọ̀rọ̀ òun bá ti lanu sọ ma pé he kí ni he tiẹ̀ ìwọ ló forí jì ni. Kí ni èyí tiẹ̀ wọ́n ló forí jì ni. sẹ́ni pé sọ wá rẹ́dì láti túbá tó ní padà sí díẹ̀ ma àmọ́ he Àmọ́ he. bọ́ọ̀ ti ṣe he wọ́n lọ pé sáró náà àbáyọ báyìí. Táwọn náà bá yọ ni ó wà lọ́kàn rẹ̀. فهل لي من توبة. ọwọ́ bí àfa léèrè ó ní ìjẹ́mọ̀lẹ́ ní túbá pẹ̀lú tí mo ṣe 99 yẹn mo ti pa fa. قال بعد 99 نفسا لا توبة لك. nígbà tá a fọ ìdájọ́
onímọ̀ sáyìrì nígbà tó wọ́n dájọ́ ní èèyàn náà ìwọ́ pọ̀ èèyàn náà jiná yín ọwọ́ ní kọ́lọ́hún forí jìn ọ́ o lè rí tútú bá o sí tó lè fi kún o ní rí. fákàsà sẹ́yìnfàwù ufakọ̀tàlàwù ufakìmọ̀lá bí ìlìmí ata. ó ló fẹ́ ká dá o owó iná ló wọ́n wọ́ ó níná lọ́wọ́ àwọn ni ó ti dá wọ́n àgbẹ̀ náà lọ́wọ́ òkú wà kó pọ́gbọ́rùn ọba yọ ìdá rẹ̀ fakọ̀tàlàwù. ó ṣe bẹ́ orí àfa àwọn nù ọba bẹ́ orí ẹ̀ pé wọ́n fẹ́ ká pọ́gbọ́rùn kó wọn pàtó pé náà lọ́wọ́ òkú wà. fígọ̀ yóò ti complete tẹ́lẹ̀ wọ́n complete gan. wọ́n ẹ̀ka pọ́gbọ́rùn o wọ́n gbà tó pé náà lọ́wọ́ wọ̀ kó wà. súnmọ́ arábà tí làwọn táwọn bá tún. àmọ́ bó ṣe pátó sọ pé wọ́n ń pe kinní kan ní consent bó ṣe ṣe tó tinú bíi pé rọrọ kọrọ kí ló ń bá mi sọ yọrọ kí n bá gbàgbé àná ní ìgbàgbé ó kà wù mí kí n padà ní. síbẹ̀síbẹ̀ náà ẹ̀mí rẹ̀ sọ pé òun ò lè ráforíjì wọ́n pe ṣé wọ́n á kú lé rí báyìí náà ni ọba tó tẹ̀síwájú. fasalani alami alilẹ ardi mi rọjùlì ní akara fatula lẹ́yìn fata. ọ̀run tẹ́lẹ̀ ìfẹ́ lè junú òun nìkan kọ́ láfa bó tún gbọ́dọ̀ kó àfa kan náà ẹ̀jẹ̀ ń tún lọ́dọ̀ wọn. ẹ bá tún dé o ẹ dákun ọ̀rọ̀ kan ní ń gbé mi nínú mo tún bá wá o. ní kọ́tálí tún mi àtànáfùsì. lọ́wọ́n pé àwọn àfa púpọ̀ àfa kò lè jẹ́ àfa kan nù gbà ń gbọ́dọ̀ dá àfa àtọ̀hún tó ń rà méjì ó sì bẹ́ẹ̀ lérí ó lè jẹ́ ń tún lọ́dọ̀ kí ìpá kó ń gbọ́n tóun náà sọ. ní kọ́tálí tún mi àtànáfùsì. ó ní mo pa 99. mi àtànáfùsì. ó ní ó ti dọ́gọ́rùn-ún o ẹgbọ́n ṣe wùdẹ ẹgbọ́n dáadáa ọgọ́rùn-ún èèyàn ni mo ti pa 99 ní tẹ́lẹ̀ mo ti lọ́dọ̀ àfa kan tó ń lè ráfẹ́jì mo ti pa àwọn náà ọgọ́rùn-ún èèyàn níbẹ̀ lọ́rùn mi báyìí o. yà ṣe ìhù fàálìlì mi tọ́ba fàálìlì mi tọ́ba tì. ó ní ìjẹ́ bí mo bá dé mo lè ráforíjì tó mọ̀ ọmọ kí wọ́n lẹ́yìn tó máa ń ṣe súfì ẹ̀yìn ọmọ wọn tún àfa sọ ṣé mo lè ráforíjì. kọ́lá wéé hákà. ما الذي يحول بينك وبين توبة ورحمة الله. àfáà lọ́mọ sí rẹ o kí ló ṣe kí ni tó ṣe dẹ́ni kò ṣe ẹsẹ̀ wo lọ sẹ̀ tí kí ọlọ́run ojú lọ. ẹsẹ̀ ló ń sẹ̀ tí kí ọlọ́run ojú lọ. ìbẹ̀rù làwọn àfáà dúró tí wọ́n bá tún dé ní kàbáyìí rí àwọn àfáà tún wá dúró pé àdìsí lọ sọ fún wa a sì gbàgbọ́ pé kàbáyìí mẹ́ta yìí bẹ́ẹ̀ àmọ́ ayé Al-Qur'ani nìkan bẹ tó lúgọ síbi kan. Waramati wasi'at kulla shay'in. Waramati wasi'at kulla shay'in. Ìrámẹ̀ ni Ọlọ́run kò sí tí ò gbé mi. Gbogbo bá tún wúwo wíta pé kábàá yìí náà ni mo sọ sínú rámà mi máa lọ. Kul ibadi allazina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. Kul ọlọ́ni ànábì bá mi sọ fún wa. lílẹ̀sìn líbàdí ẹlẹ́sìn àṣàràfù ala anfusihim. àṣàràfù ọ̀gbọ́n tó ní àṣàràfù ala anfusihim. tàdá fi zunubi wal kaba'ir. ẹ̀yin tẹ̀ ti tayọ àlà nínú kàbáyé nínú ẹsẹ̀ gbogbo ọtọ ń pààyàn má rò pọ̀ ọ̀rẹ́ fáwọn foríjì má já ọkọ̀ ń bẹ́ẹ̀. látẹ̀kìnà tú mi ra gbogbo ọtọ jẹ́ báńdéètì má rò pọ̀ ọ̀rẹ́ fáwọn foríjì má jà káànú kí Ọlọ́run já ọkọ̀ ń bẹ́ẹ̀. inna Allaha yaghfiru zunuba jami'a. gbogbo ọtọ mọ́nà ẹbú ọ̀nà ẹbúrò mú jẹun jáwọ́ kò ń bẹ́ẹ̀ gbogbo ọtọ wà lórí nẹ́ẹ̀tì tó ń pẹ́ni ẹlẹ́ni lẹ́kún má rò pọ̀ ọ̀rẹ́ foríjì má já ọkọ̀ ń bẹ́ẹ̀ ó nítorí pé lọ́wọ́ ọba. yaghfiru zunuba jami'a. kọ̀sọ̀ ẹsẹ̀ náà pẹ́sẹ̀ kanu wò lè foríjì náà yaghfiru zunuba jami'a. gbogbo ẹ̀ṣẹ̀ ní máa foríjì yẹn tó bá wù. innahu huwal ghafurur rahim. ọ̀rọ̀ tó lọ́gbọ́dọ̀ ọba ń wà ní gafur ọba aláforíjì rahim bó bá tún foríjì yẹn tán yóò tún kẹ́ kọ̀fí ó kú sínú ẹ̀ nítorí fọwọ́ ẹ̀dá dúró wàhálà tó ṣe nì kọ́ wa wéèsì kò wọ́ ọlọ́run náà kó wéèsì. kò wọ́ ọlọ́run náà kó wéèsì. kò wú àbá bá sọ fún àbá ní tá à ń sọ fún pé ó lè ráforíjì kí ni jẹ́ pé ó lè ráforíjì ọlọ́run. ukhruji minal qaryati al-khabisati allati anta fiha ila al-qaryati as-salihah. solúsà rẹ ni pé ìlú tó ti ṣe lọ́hùn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ nì kò ń bẹ́ẹ̀ déǹjẹ̀ fárúmẹ́ǹtì lọ́ọ̀lù míì tí wọ́n ti ń sin lọ́hùn tọ́jú tó báwọn ẹni rẹ tó báwọn ẹni rẹ ṣe. fa'bud rabbaka fiha. wọ́n máa lọ bẹ̀ kọ́ máa lọ sin ọlọ́run ọba rẹ̀. fakharaja yuridul qaryata as-salihata fa'arada lahu ajaluhu fi at-tariqi. ó wá kúrò nínú ìlú pẹ̀lú àníyàn ọgbọ́n wà sí àfa ọfẹ́ máa wá lọ ìlú míì láti lọ sin ọlọ́run kò dé ìlú náà ọlọ́run ẹgbẹ̀mí ẹ̀ ọba kú sórí ọ̀nà ibi ẹ̀ṣẹ̀ ló ti kó ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ bóun ṣe ń rò
ó wá wà lérí ọ̀nà kéde tí ó ti bẹ̀rẹ̀ sí ní ìsìn lọ́hùn lọ́ba kú. فاختصمت فيه ملائكة الرحمة وملائكة àwọn العذاب. màláìkà méjì bá dé màláìkà oníkẹ́ òun dé pẹ́rù ọlọ́run ni òun fẹ́ gbà kọ́lọ́run ò lè kẹ́ màláìkà tí fi oníyà òun dé nígbà tá lọ fẹ́ gbà ẹlẹ́sẹ̀ lélẹ́yìí àfikọ́ máa lọ nu ná tòun ní ọmọ àlùjánnà tòun ní ọmọ lọ nu ná pé 100 èèyàn ní bẹ lọ́rùn rẹ̀ kébẹ̀rẹ̀ omi ọ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìṣeré ní kètì débẹ̀. قال إبليس أنا أولى به إنه لم يأسني ساعة قط. قال فقالت ملائكة الرحمة إنه خرج تائبا. ìtọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ wọ́n ní yí pé kédélu mi láti lọ sí lọ́hùn lóòótọ́ àmọ́ sọ orí kọ́rí tí wọ́n ní tó o bá fẹ́ kírun àníyàn làádá bọ́sàlùwàlá àníyàn lọ́ọ́ dá irun tó kí tí ọ̀la níyàn nu. إنما الأعمال بالنيات. ìnáwó ahmed biniyat ìjọ tá a fà ti ṣe wáàsí fún tó ti gbọ́ ló ti dàníyàn tútú balẹ̀ mí ẹ̀ ti gbára mi ipò wọn ọ̀sẹ̀ ọlọ́run ọba mọ́ ìyín lọ sin ọlọ́run ni ẹ̀mí ẹ̀ ti gbára mi lérí ilé ọsẹ ọlọ́run yẹn lẹ̀mí tán sí kọ́ ọ wá sọ pé nísìnyí wọ́dé ọfẹ́ máa wọ́ ọ lọ nù náà ò lè wọ́ ọ lọ nù náà mà nítorí àyà mi ti wá ní sọ́ọ́tù nìjà ìtúsọ yìí pé. ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما. من يخرج من بيته مهاجرا إلى الله ورسوله. inú wọn pè muhajira ilallah kó o ṣe jíra kó o níbi ẹ̀ṣẹ̀ padà sínú inú ẹ̀sìn ọlọ́run ó ti ṣe jíra kó o níbi ẹ̀ṣẹ̀ ó ti lọ bí tútúbá ọlọ́run gbogbo ẹni tó bá jáde ńlé ọjáde ńlé muhajira ilallah ó ṣe jíra lọ́sọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run. ثم يدركه الموت. ó lè jẹ́ ti maka gbogbo kí jẹ́ maka èyí tóun náà ṣe ìran ìjìrá kan ni ó ti darí lọ bọ́lọ́hún ó lóun ọ̀sẹ̀ lọ́hún mọ́ òun ọ̀pá àyàn mọ́ òun ti túbà. فقد وقع أجره على الله. àwọn ọlọ́run nípa kọ́ni wà أجره على الله. ọ̀yọ̀ yín kẹ́ lọ́rọ̀ ẹ̀ mẹ́rin yóò lè dá sí mọ́ èmi ọlọ́run ní kẹ́ dẹ́sán rẹ̀ dá. وكان الله غفورا رحيما. mo ti mójú kó ń bẹ̀ náà nù. فأوحى الله إلى هذه أن تقر بي وأوحى الله إلى هذه أن تباهدي وقال كيسوا بما بينها فوجد إلى هذه أقرب باب شبر إلى قرية الصالحة فغفر له. ọlọ́run bá dá sí i ó ní ẹ fi ẹ̀yin màláìka tẹ̀ ń jà ìwọ tó jẹ́ ọmọ náà ò lè gbé o ọmọ àdìjánà ni kò gbé ẹ wá lọ sí sílùú táwọn ẹni rí wà. غفر له. ẹ̀bùn má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sí katunu ilé tó ń gbé tọ pé kìkìdá amúgbó lọ́pọ̀ ń bẹ kó ń bẹ. kó ń bẹ́ẹ̀ wọ́n sọ pé owó rẹ̀ kéré. الإسلام والتنازع والدين النصيحة الإسلام والتناسل أو الدين النصيحة. kó ń bẹ environment yìí máa ń change yẹn o ó lè change ẹ sí dáadáa ó lè change ẹ sáyì dáa. Mariam ya Isa kí ló help ẹ tó fi jọ́ kan nínú àwọn obìnrin rẹ̀ environment ló help ẹ ẹni ọ̀tọ̀ ni Anabi Zakariya lọ́tọ̀ inú mìíràbì ní gbé kò rí nǹkan mi wò kò rí nǹkan mi wò kò rí nǹkan mi gbọ́ ìtì ń gbọ́ náà lọ́rọ̀ Ọlọ́run ẹ̀sìn lórí ń bẹ lọ́jẹ́ kí ní àjò à ń dẹni Ọlọ́run ó tètè ya tó o bá lọ síbi environment jágẹjágá ayé rẹ lè bàjẹ́. ọba lọ síbi environment tí ó da ayé rẹ lè bàjẹ́. tó o bá rí ń tọ́ da. tó o bá rí ń tó da. ọ̀gbọ́n tó da. ọ̀gbọ́n tó da. ògbórùn tó da. ìwọ gan jọ wọn. wọ́n gan jọ wọ́n. nítorí kò sí bó ṣe rìn ní ìmánì tí wọ́n padà bá ìmánì rẹ jẹ́. kò sí bó ti rìn. máa wọ ẹni tí ọmọ tí mu ti ń bọ́ mu ti rìn. ọba àwọn jáde lónìí kò mú ọba àwọn jáde lọ́la kò mú ọba àwọn jáde lọ́tọ̀ wọn ni kò yé pààyàn.
èèyàn máa fi sáàpù ni. wọ́n fi ṣàpù ní Ka ojú tètè ló kiri àdáná ọmọ fi rọ̀ kan. ka tètè díẹ̀ lérí kó tètè díẹ̀ yọ wàá máa mú jù wọn lọ. yóò padà di mástà wọn yóò máa ṣe wòlímọ̀ fún wọn. ìlà kọ́tìrò rọ́hìmì. lẹ́yìn eléyìí wọn nínú àwọn nǹkan tó jẹ́ pé múnkárì ni òun náà lẹni tí jákun ẹbí. munkarun yakulu lihaqqa subhanahu. gbogbo ẹni tí bá jákun ẹbí kéèyàn máa jákun ẹbí gbogbo ẹni tí bá jákun ẹbí kò dáa kéèyàn máa jákun ẹbí. inú bàjẹ́ tó ga ni. inú bàjẹ́ tó ga ni lòun náà wà. tọ́ra àwọn kankan bẹ ọ̀dá ibà ni ò lè change ẹ̀ mọ́ o. àwọn kankan bẹ ọ̀dá ibà ni ò lè ṣe ń jẹ mọ́. inú ẹbí tọ́lọ̀ ń bá ti yọ ẹ́ ibi tó ti wú kọ́ yọ ẹ́ nù o lè mẹ́bí mi. o lè lẹ́bí mi ibi tọ́lọ̀ bá ti kó yọ̀ọ́nù ló ti yọ̀ọ́nù. ọmọ àlejò wọn ni. ọmọ àlejò wọn ni. o lè fẹ́ bí ẹlẹ́bí sẹ́bí o. o lè fẹ́ bí ẹlẹ́bí sẹ́bí. bí ọmọ tó dáyé ni tó bá yá àti bàbá ẹ̀ tó ní ìyá òru ìyá bàbá àti bàbá olóyè bí mi yìí yóò tó kọjá. ẹbí èèyàn má lè jẹ̀bi ni ọlọ́run ò fẹ́ kọjá sí pé wọ́n ní okùn ẹbí ọ̀tọ̀wọ́ rẹ̀ bàjẹ́. gbogbo ẹ̀dá tó bá wá máléèjì tí wọ́n bá ń pè lẹ́bítì tẹ́bí wá bá tọwọ́ rẹ̀ bàjẹ́ inú múnkàrù kan ló wà. ọ̀gbẹ́ni tẹ́bí bá tọwọ́ rẹ̀ bàjẹ́ inú múnkàrù kan náà ló wà. yakulu lihaqqa subhanahu alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqihi. wa yaqta'una ma amara Allahu bihi an yusala wa yufsiduna fil ardi. أولئك هم الخاسرون. الذين ينقضون عهد الله من بعد ميثاقه. àwọn tí wọ́n tó àdéhùn ọlọ́run ọba palẹ̀ àdéhùn ọlọ́run tí wọ́n ti gbà wọ́n wá tó àdéhùn náà palẹ̀ wọn ò mú un ṣẹ mọ́. ويقطعون ما أمر الله به أن يوصل. ẹ tó pa wọn láṣẹ ìgbé kí wọn ó ṣe ẹ̀sùn pọ̀ wọ́n sì gé. ويفسدون في الأرض. ẹ tó pa wọn láṣẹ pé wọn ó sopọ̀ náà ní kíni òun ló kù bí. ìtò pa alápẹ̀ kó sopọ̀ òun náà lókun bí. tí ò gbọdọ̀ tí ọwọ́ ẹ̀dá gé. tí ò gbọdọ̀ tọwọ́ ìdágé. lábẹ́ bọ́ bá ti lè kórí. lábẹ́ bọ́ bá tún kórí. ọmọ mánéjẹ náà ọmọ mánéjẹ náà ni. ìtọ́jú àmọ̀ pé nu corruption lọ́wọ́ àní bọ́lọ̀ bí ọlọ́run sọ yìí kọ́ ọlọ́run ní. ويفسدون في الأرض. ìbàjẹ́ ni. ìtòfin wa mọ̀ nù ọlọ́run bá ká sọ́dọ̀ àbàjẹ́ ni. ọ̀dà àbàjẹ́ ni o. ọ̀dà àbàjẹ́ ló wà. lóòótọ́ inú tó ṣòro mánéjì ni o. lóòótọ́ tó sọ̀rọ̀ márẹ́jì ni. sọ wọn pé ẹbí fẹ́ ẹbí tá à ń sọ̀rọ̀ ẹ̀ àti sọ fún yín nuclear family wà extended family wà láti kárí gbogbo wọn àlọ́ǹgì ó rí kí gbọ́ kí gbà nù wọn. ó rí kí n gbọ́ kí n gbà nínú wọn láti kárí gbogbo wọn àlọ́. kì í ṣe nǹkan tó yí sí. kì í ṣe nǹkan tó easy. àmọ́ lọ́n fẹ́ kọ́ mánéjì ẹ̀. àmọ́ lọ́n fẹ́ kó bá wọn mánéjì rẹ̀. nítorí bí mi mánéjì ẹ̀ ń bẹ lórí ire wà. torí bí mánéjì rẹ̀ ni òun náà lóore wà. tọ́lá ní bá ti gé lára ẹbí ó ti gé lára ọlọ́run. gbogbo ẹ̀ tó bá ti gé lára ẹbí ó ti gé lára ọlọ́run. bá a di ṣiṣẹ́ wí. báyìí di sànẹ́bí àbọ̀ náà ṣe wí. ọba ti gé lára ẹbí ó ti gé lára kẹ ọlọ́run. ìwà gé lára ẹbí ni. ìwà gé lára ẹbí ni. ìran àbàjẹ́ kan ni ìran àgbẹ̀rùgbárí kan ni. ìran àbàjẹ́ kan. wọ́n mú kí n sọ arákùnrin kan wá. ó ti gé lára ẹbí lọ́jọ́ tó ti pẹ́. ẹni tí ẹ máa gbọ́ wá sí òwò tí délé ẹlòmíràn mẹ́bí ẹ̀. kò mẹ́bí ẹ̀ kò mọ́lé. àwọn àgbàlagbà tó bí wa àwọn máa ń ṣe nǹkan kan jọ̀hún bí wọ́n bá ń ṣe ìyàwó wọ́n lọ máa gbà mí ọmọ àǹtí mi wọ́n wá káwọn ọmọ wọn lọ wọ́n fẹ́ kí wọ́n mọ́ra wọn. wọ́n fẹ́ kó mọ́ra wọn ni. wọ́n ní ìsìn ọmọdé àbúrò rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ tí yá yín àti bàbá ń jọ bí ọ ẹjọ́ kan tó mọ̀ náà nù. ẹnìkan tó mọ̀ náà nù ni. bí wọ́n bá ń sọ rẹ̀ yóò ní ta lélẹ̀ wọn ta ní jẹ́ bẹ́ẹ̀ má dad ẹbí tọmọ díẹ̀ ẹbí tẹ̀yìn òbí gbọ́rọ̀ tó wọ́n náà ti gé ọ̀fẹ́ bí ó súnmọ́ tẹ́lẹ̀ ní ọjà àwọn ọmọ rẹ̀ ọmọ wọn ó ti rẹ́bí ló ń wàhálà. ó ti rẹ́bí ló ní wàhálà tó ti gé wọn. kò sì sí bó o ṣe fẹ́ ṣe ẹbí rẹ lẹbí rẹ àyè ọ̀rẹ́ ọ̀tọ̀ àyè ẹbí ọ̀tọ̀ bó o ṣe wọ́ gbajúmọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí wọ́ jẹ́ òde tó o pè tó ọ̀rẹ́bí rẹ ń bẹ́ẹ̀ họ́ bí ẹ ojú tì ọ́ báwọn ọ̀rẹ́ rẹ ti lè wọ́pọ̀ tó wọn ní àdẹ́bí rẹ dẹ̀ àkọ́dẹ́bí ni wọn dẹ̀ àkúdáyà ni. àkúdáyà ni kò lẹ́bí. alìsílámù wa dáná sùn àwẹ̀dẹ nùnà sí i. alìsílámù wa dáná sùn àwẹ̀dẹ nùnà sí i. ó tó fi hàn pé ìbàjẹ́ ni tọ́ka pọ̀ ni òun lọ gbogbo àṣàkáṣà tó dáyé lónìí
ẹ̀mọ tó ti jìnnà sẹ́bi tí kò wẹ́ bímọ kò fẹ́ rẹ́ bímọ ọwọ́ atásùkò tí wọ́n lẹ̀ bí yọ máa lọ rẹ́ǹtì wọn. wọ́n fẹ́ lọ tọrọ ìyàwó ọkọ̀ ẹbí tí wọ́n bá lọ yóò lọ rẹ́ǹtì ẹni tí ó ṣẹ̀gbọ́n bẹ́ẹ̀ ẹni tí ó ṣàbúrò bẹ́ẹ̀ ẹni tí ó ṣèyá bẹ́ẹ̀ ẹni tí ó ṣe bàbá bẹ́ẹ̀. yóò lọ rẹ́ǹtì gbogbo wọn ní. òwúrọ̀ ẹ̀ wọ́n lọ sọ arákùnrin yóò ti رجل قد قطع رحمه يريد أن ينتسب إلى أسرته. ó ti jẹ́ alára bí kò bẹ́ẹ̀ bí kan ṣe kò béèrè ẹbí kò náání ẹbí kò béèrè ẹnìkan ọjọ́ wa lọ sàn láyé rẹ náà ni. فلقي امرأة وأراد أن يستنكحها. ìsàyè lọ lọ́ba wà lájò lọ́ba pàdé ọmọbìnrin kan tó fẹ́ bá lóun fẹ́ fi ọmọbìnrin yìí wọ́n ti fẹ́ náà ara wọn. وذهب إلى أسرة البنت. tó ọmọ tá a sá fẹ́ bọ́bá tá a tún kọ yọjú lé wọn ó sá yọjú ó dé tó yọjú. من هنا علم أن زوجته من زواج المحارم. ìjọ òun lọ́mọ̀ pọ̀ máa tóun fẹ́ dé ẹbí làwọn. ìjọ ló tó àmọ̀ pé ọmọ tóun ti ń tẹ̀ra tóun fẹ́ yẹ ẹbí làwọn. ọmọ tó sì fẹ́ ti bọ́ sínú àwọn tí wọ́n lọ àgbọ̀dọ̀ fẹ́ tí wọ́n gbé ń bá gòlè orùmọ́tì àlékún. حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم التي دخلتم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. àwọn tá a gbọ́dọ̀ fẹ́ ni ẹni òun lọ tọrọ ti kó sọ̀kanú ẹ̀ kí ló mú un bọ́nu kí ni òjò mọ́. kí ni òjò mọ́. قطيعة الرحم. ó ti gé lára ẹbí. ó ti gé lára ẹbí ni òjò mọ́. kéèyàn ó gé lára ẹbí. kéèyàn ó gé lára ẹbí. inú tọ́kàn kọ̀ tí ọ̀dà tí wọ́n fẹ́ á ṣe ni. inú tọ́kàn ọkọ̀ tí ọ̀dà tí wọ́n fẹ́ á ṣe ni. inú bàjẹ́ tó lágbára láwùjọ wa ni. inú bàjẹ́ tó lágbára láwùjọ wa ni. النبي صلى الله عليه وسلم قال إن الرحمة لا تنزل على قوم فيهم قاطع رحم. Ànábì ló wí o. Ànábì ló sọ bẹ́ẹ̀ ló wí. bá ń tó àdéhùn ìwé dá إن padà. الرحمة ìta ń pè ní kí Ọlọ́run. لا تنزل على قوم kò ní sọ kalẹ̀ bá kò ní sọ sídìrí kan. kò فيهم ní sọ sínú ìjọ kan sáwùjọ kan. فيهم قاطع رحم. fẹ́ni tọ́já kan ẹ̀bí ń bẹ láàrin wọn yóò sì kéré ibú tiẹ̀ bẹ́yìn yòókù. ká tó wá pé gbogbo òdílé tí wọ́n tiẹ̀ fẹ́ ríra wọn. رواه البيهقي. bí àkìlọ́gbà dísì náà wà. وعن النبي قال لا يدخل الجنة قاطع رحم. صحيح مسلم. sọ́yìn mọ́mí sí lọ́wọ́ ẹnu kò ní wà àlìjánà ẹni okùn ẹbí bá tọwọ́ ẹ̀ bọ́ لا يدخل ó ní kò الجنة. ní wà àlìjánà kò ní wọ paradise tẹ́lẹ̀ ń wá wọn o gbogbo bá ti lè wórí gbogbo bá tún kó rí. ẹ lọ sẹ́tù ní ẹbí yìí o ẹ lọ sẹ́tùnú ẹbí yín wẹ́bí lọ. mọ lọlé ọdún. ẹ sẹ́tù kọ́ lọ́lé ọdún ọ̀tọ̀ kó lọlé ọdún ọ̀tọ̀. ẹlòmíì gé lára ẹbí kọjá gbé tí wọ́n sọ ọ̀hún ilé ọdún ṣe bí nbẹ́bí ṣe kọ̀ọ̀kan lọ́lé ọdún ni ẹnì kan ọ̀tí ẹ̀ bẹ́bí ṣe rárá ni lérí tí ò tó nǹkan ẹlòmíì ò tẹ bẹ́bí ṣe lára ni lórí tí ò tó nǹkan. lérí tí ò tó nǹkan lérí tí ò tó nǹkan ni. lérí ọ̀rọ̀ ogún lórí ọ̀rọ̀ ogún. lérí ọ̀rọ̀ dúkìá lórí ọ̀rọ̀ dúkìá. ẹ wá bẹbí jẹ́ ẹ wá bẹbí ẹ jẹ́. bàná jẹ́ ẹ bàná jẹ́. ẹ balẹ̀ jẹ́ ẹ balẹ̀ jẹ́. wọ́n ní ẹ bọ̀dẹ̀ jẹ́ wọ́n ní ẹ̀bọ̀dẹ̀ jẹ́. ẹ̀bọ̀dẹ̀ ẹ jẹ́. ọ̀dẹ̀ ń lẹ ọ̀dẹ̀ mo sọ ti àwọn ilẹ̀ wa ń bí ni ọ̀dẹ̀dẹ̀ kọ́ wá ṣe bẹ́ẹ̀ kọ́ wá lọ pàdé ọlọ́run dáadáa bó ló ti pàdé ọlọ́run àwọn àgbàlagbà tá a bá dáhùn bàbá tó dáa àwọn bàbá tó dáa ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ń gbà wá kékeré àti wà yí ọfẹ́ fẹ́ kọ́ ni bẹ́ẹ̀ àwọn àgbàlagbà jọ ń ṣe wá lé wọ́n gbà sọ fún àwọn kan náà sì burú tí ó ṣe lágídí wọn kọ̀
òun náà délé mọ́ kò béèrè ẹni kankan mọ́ mọ́ wàá gbáragbọ́ lóhùn nígbà àwọn àti pásítọ̀ tó àwọn ńlọ́dọ̀ ọlọ́run báwọn làwọn sì fọ̀rọ̀ lẹ̀ eléyìí máa ti kó nu ẹbí nù tí wọ́n sì lẹ́ni tó bá jákun ẹbí oníwàlì jẹ́ náà ẹ lọ pé wá gbogbo ohun tó ṣe àforíjì ọlọ́run ó foríjì ọ́ máa wálé o máa wálé o ẹ máa bára yín ṣe o ẹ má jìnnà síra yín o toró ti dẹbi jẹ́ àwọn ọmọ tàwọn àgbàlagbà náà kò bọ́rọ̀ sí baba lẹ́nu àwọn náà báwọn náà ṣe mọ́ àwọn ọmọ tiẹ̀ náà gbé àwọn ọ̀fẹ́ dáadáa fún àwọn ọ̀fẹ́ dáadáa fún un tí ọba fi dẹbiru tí ọ̀dà náà dú ẹwé fún ẹ ẹsẹ̀tú ẹ. ẹsẹ̀tú ẹ kọ́bọ̀dọ̀ lẹ́gbẹ́ bá ṣe fà á tàbí lọ́bọ́ lọ́wọ́ ọba nìyẹn báwo lọ́mọ tó bá. báwo lọ́mọ kọ́ bọ́ lọ́wọ́ báwo lọ́mọ tó bá. tó fi lọ́ba ta ni. dákun báwo lẹ́ tẹ̀ ń pọ́ lọ́hùn. báwo lẹ́ pọ́ lọ́hùn náà. Alikiyama ro. Gbogbo wọn bá sùúrù tó lè ṣe fún wa náà ní bá ń ṣe balabala láyé yìí o ó gẹ̀gùn dè wá lọ́hùn ni o pẹ́ dé. ó gẹ̀gùn dè wá lọ́hùn ni pẹ́ dé ẹ̀ ń bọ̀ wá bá mi. ẹnu mi tún láyà yóò bá wa dọ̀hún àmọ̀ yẹn ju ẹ bọ́ bá dé bo. sí lọ́ọ̀yà ń bẹ lọ́hùn tó gbà ní. kọ́lá bọ̀ palẹ̀ má dáadáa tó ń lọ Lọ́ńdọ̀nù dẹ̀ wọ́n ọjọ́ máa sọ pé abádọ́hùn ọmọ yẹn ju ẹ̀kọ́ má palẹ̀ má ara rẹ̀ lé. tani ọ̀dọ̀ ọlọ́hùn yìí ọ̀jẹ̀ ọ̀ sáà ti bẹ̀ lọ́hùn ráyè tiẹ̀ ni kátó pálí kìámọ̀ àdìgámọ̀ náà abádọ́hùn àmọ̀ yẹn ju ẹ̀ kò sí tí ń bọ̀ lókè tí ilé ọgbà mẹ́wàá ń bọ̀ lókè ọlọ́run ọ̀sọ́ kalẹ̀ ni o mẹ́wàá ń bọ̀ lókè tí ilé ọgbà ẹgbẹ̀rún kó òkè ń. kọ́tù rọ́ọ̀mù kí ọmọ jákun ẹbí kí ẹsẹ̀ ká kékeré. kí ọmọ jákun ẹbí kì í ṣe ká kékeré. ẹ̀ṣẹ̀ tó tóbi ni. ẹ̀ṣẹ̀ tó tóbi ni. ìbàjẹ́ tó tóbi ni. ìbàjẹ́ tó tóbi ni. ìtọ́kàn kọ̀ ni. ìtọ́kàn kọ̀ tó tóbi ni. a ti sọ kọjá lánàá kọba má jẹ́ pé ẹbí tóbi ni a máa pé tàṣà àdúrà bí wálé àrẹ àm okùn bí. wọ́tẹ̀kùnlá aláṣẹ tàṣà àlùnà bí wàlé àrọ̀ hàm. Inna Allah kana alaykum raqiba. nítorí bẹ́ẹ̀ bá tún ṣe àwọn tí ń bọ̀ lẹ́yìn ó ṣe pèlè yín. torí tẹ́ ẹ bá tún ṣe àwọn tó ń bọ̀ lẹ́yìn ó ṣe pèlè yín. torí ọlọ́run ò fore rẹ̀ sójú kan. ọlọ́run ò fore rẹ̀ sójú kan. ọ̀la sì jìn. ọ̀la sì jìn. tálá nídìí àmọ́. tálá nídìí lọ́la ni àmọ́. ọlọ́jà àwọn tó ti kájú lára wọn náà pé kí ni bí mo bá dé ní ìsìn kí ni ìwúlò ẹbí gan. kí ni ìwúlò ẹbí gan bí tí mo bá dé yìí. ṣe ìtọ́ ayé dá se ni. ṣe ìtọ́ ayé dá se ni. mo mọ gómìnà mo mọ alágbájá mo mọ làkàṣègbè ọmọ pé ìwúlò ẹbí wà tó bá dijọ́ kan pọ́njú. ọba àdìjọ kan pẹ́jú ọmọ pé ìwúlò ẹbí wà. nítorí tí ò sí ọlọ́run ní wí sórí ọ̀rọ̀ tó bá ti gbọ́ lẹ́nu ọlọ́run májàrọ̀ ọkàn ọmọ láti gbà rọ́jú gbà gbogbo àti lè kó rí tí wọ́n tún wá ń bí ọ pé àǹtí ẹ ṣáàjọ tán òun tún wá ń gbọ́nsẹ̀ pìpìpìpìpì. pẹ̀lú ìbínú ẹsẹ̀ wọn ò ní ṣe gbọ̀n mọ́jọ́ kan. ẹsẹ̀ wọn ò ní ṣe gbọ̀n mọ́jọ́ kan. kò ṣe gbọ̀n mọ́jọ́ kan bàbá ẹ dákun ẹjọ́ tán àwọn alájọbí náà ni àwọn àgbàlagbà yìí náà ni àwọn àgbàlagbà máa sáré wọn lọ́hùn ọba dọ̀hún àmọ̀ yanjú ẹ̀ kí ló fẹ́ lọ fi jábọ̀ fún àwọn àgbàlagbà ni. okùn bí. mọ́ni àhábà ayúbù sátọ̀láhù fi rìsíkì wáyú àkàràláhù fi umuri fàlìyẹ́sìlẹ̀ rọ̀hìmáhù. àdìsí mi tó nù. sallallahu alaihi wasallam anábìrán bá fẹ́ kárí kí wọ́n máa dàgbà. wáyú sàláhù fi umuri ẹ̀yẹ tó lọ́hùn. o sì fẹ́ tètè kú ọfẹ́ kẹ́mi rè ogun anabi ní solúsàn kárísìkiri ọmọ dàgbà sí solúsàn kẹ́mi rè ogun sí ni yí pé. báyìí ẹ̀sìn rahimahu. máa dẹbí rẹ pọ̀. ọfẹ́ kẹ́mi rè ogun ọfẹ́ kárísìkiri ọmọ pọ̀ máa dẹbí rẹ pọ̀ ní. bọ́ọ̀ bá gbàdísì anabi ń yé. tọ́ bá gbàdísì anabi Muhammad yé. kí ni wàá ṣe tẹ̀fsírì ẹ̀ fún ọ. àbọ̀ wàá ṣe tẹ̀fsírì ẹ̀ fún wa. àwọn tó wúlò fún òní fi tètè lọ. àwọn tó wúlò fún ni òní fẹ́ kó tètè lọ. àmọ́ òwúlò. aláì lówó tí wọn bá sọ pé má jásí kò tòkò má jásí kékeré má jẹ bẹ́ẹ̀ ni o má jẹ nówó rẹ ni o ó ń pẹ́ kó tó kú dànù. ó ń pẹ́ kó tó kú dànù àkókò àǹfààní rẹ̀ kankan jẹ. ètò ànábì wínú. ìtumọ̀ tá ànábì Muhammad wínú ni. àrísìkí rẹ ọfẹ́ kọ́ dàgbà ọfẹ́ ó tètè tán ó sì fẹ́ tètè kú ànábì ní sọ ẹbí pọ̀. ànábì ní sọ ẹbí pọ̀ ni ọfẹ́ kárísìkí rẹ ó dàgbà ó sì fẹ́ tètè kú sọ ẹbí pọ̀ ni. àwọn àgbàlagbà kan bẹ nínú ẹbí ọmọ kéékèèké láwọn àgbàlagbà jọ àwọn àgbàlagbà rẹ àwọn ọmọ kéékèèké tí wọ́n fẹ́ dìde tí wọ́n ní láárí tí wọ́n bá rí òmíì tí nǹkan bá ṣe alọ́lọ́run mọ́mi lé yìí ògo ó lé wa ni o kàwọ́tọ́ bá fi mu já wọn máa lọ o
má jòjì àwọn orí kúri o má jòjì àwọn orí kúri ọ̀la kó wúlò ọ̀la kó wúlò ní. bọ́jọ́ òwòlé wọn ti bẹ́ẹ̀ lọ́gbà tó bá wúlò wọ́n lọ ọlọ́mọ bá wọn wó gòmí ni. àwọn àjọwò kan tó bá wúlò wọ́n lọ́wọ́ bá wó gòmí eléyìí ò wúlò bá parògò yìí. bá wó gòmí ni. bá wó gòmí. èèyàn bá dé tó wá sọ fún pé ẹsẹ̀ wò ẹ dákun kí ní ikú díẹ̀ káàtó nǹkan kan yọ wá arújọ lè ọ wá kún ẹ dákun máa bi léèrè pé sí ọ̀dà rí ni ayọ́nà ti da ọ̀rọ̀ fún ni síjọ́ ti ń da àṣìlú ni. síjọ́ ti ń da àṣìlú ni. àwa di mẹkáníìkì ní ìṣẹ̀dá máa tún ṣe. síjọ́ ti ń da àwọn náà wá wọn lọ kún ọkàn rí ọlọ́ọ̀dì gbé tí ò sí ìfẹ́ ọ̀bàjẹ́ ni ìfẹ́ ọ̀bàjẹ́ dákẹ́ ẹ̀sà mi wájú ọlọ́run kọ́ mọ́ bàjẹ́ yóò jọ bá bàjẹ́ jẹ́ tán láàmú wá rí ọ níjọ́ bá wá tí ọ̀dà mọ́ ọ wà nípò wúlò fẹ́ bí rẹ níjọ́ tó sí ń pò mọ́ ni wọ́n máa rí ọ mítìnì ọmọdé níjọ́ wà ń pò òun náà lọ fi pọ́n wọn lé. níjọ́ tó wà ń pò náà lọ fi pọ́n wọn lé. ọ̀nkù àkànbẹ ọlọ́mọsà foríjì bá yá fi wọn àwọn méjì ni wọn lọ́nba yá fi wọn láì kí á mọ̀ méjì tẹ ọkọ mẹ́ta ni bọ̀dá Rafiu ọlọ́mọsà yá fi ẹ̀ ejìnlẹ̀ Rafiu ìdàgbà kéèké la wà ọlọ́sì kẹ́ ọlọ́nkẹ́ ọwọ́ ẹ̀ tètè jí sówó lówó èèyàn tọ́lọ́nkẹ́ ni wọ́n mọ́tò pijó òun ni wọ́n ló ń gbà náà tọ́ba tí wọ́n gbé mọ́tò dé á ní súlẹ̀ bírí yóò kọ́ àánú ọkọ̀ yóò máa gbé wa káàkiri níbi kan lọ wa ọlọ́run káà náà ọmọ ìkẹ́ ẹ̀gbọ́n wa lówó náà ni yóò máa kó wa káàkiri tọ́ba kó wa káàkiri àwọn bàbá sì wà ní ìbò lọ́wọ́ kó wọn lọ rà fi wú máa wo dáadáa máa ń tẹ̀lé dáadáa ni o àwọn ajá wa kó wa lọ bẹ rafi wàhálà rẹ pọ̀ fa ìbọ̀lọ́ ń ká ọmọ yìí káàkiri ọ̀nkùnrin sì máa pe dájú wa ọlọ́nkùn mi bẹ́ẹ̀ náà ṣe máa gbé mi sí kẹ̀kẹ́ rádì nù tẹ́ máa gbé mi káàkiri láti wà lọ́tọ̀ wọ́n wá ra kẹ̀kẹ́ rádì fún kọ́ máa mú lọ léèwé wọ́n rà fáwọn tọ́jẹ́ tí wọ́n rà fún wọ́n máa gbé kẹ̀kẹ́ rádì lọ léèwé sọmọ olówó máa gbádùn níjọ́ ọjọ́ lọ kẹ̀kẹ́ rádì lọ́dà bí mẹ́sìlì lọ́dún náà ejina náà ọba rọ ọmú owó bá dé ọlọ́mọba kẹwọn bá wá dé báyìí tó bá ti dé báyìí yóò wá jókòó ti dáadé wá jókòó ti báwọn máa ń bẹ abá ti di kó dé wọn máa lọ́dọ̀ bàbá àbọ ẹrí pọ́ màmí ti dé kọ́ yóò wá ní ìyá Garba mú bọ̀ ẹ jẹ́ kí n rí ara jìnnà ẹ jẹ́ rọ́ọ̀kùnmí náà ọba ti dáadé wà tán ní sọ̀rọ̀ tó ìyá Garba yóò wá gbà kò tí la níbi yóò wá jókòó ìyá Garba lúrújọ́ yẹn tẹ́ ẹ máa ń rò fún àyẹ̀ngbà tá à ń lọ sùkúl ẹ bá mi kó lúrú yẹn àtàmàlà kò sẹ́bínú tẹ́ kú kò sọ ẹbínú tó ikú. wàláhì bìlà bẹ́ẹ̀ ni bàbá wa former minister àwọn alájí wa sàkásàdù tọ́jà burú màmá mi àwọn yìí wọ́n bí wa lé lọ́wọ́ tó bá di Ramadan báyìí bàbá sàkásàdù yọ̀tàn tẹ́lẹ̀ rẹ̀ látago mẹ́rin gbogbo sáfù àwọn àgbàlagbà wọn bàbá jẹnra àdáńgbá bàbá wa sàrò mọ́rù sàrò bàbá wa gbogbo àwọn àgbàlagbà wọn bí wọ́n ti máa ń wọnú àwọn bàbá aládùn sàgáyà àwọn alájí kọ́lá àwọn àgbàlagbà wọn yọ wá tán tó bá tẹ́lẹ̀ tán yọ wá pè mí Sheikh mariesa mo gbádùn yín I'm proud of you lọ́ba ti dé báyìí lọ́ba ti wá dé lọ ni ó sì lòpò láyé àwọn jọ jíìnì tí wọ́n jẹ́ gọ́fúnà ló ti di kọmíṣánná ó lòpò bọ́ọ̀bù ṣe di kọmíṣánná àwọn tí gbogbo ọmọ ọ̀rọ̀ girigirigirigiri ìta wálé wa àwọn náà wọ́n pààtì sí ká tó máa sọ̀rọ̀ sẹ́bìtì gan ọwọ́dún tí jọ jíìnì ti ṣe gọ́fúnà Kwara State sẹ́bìtì ni tọ́ba dé kékeré náà wà yóò wá gbé mọ́tò pẹ̀lú ọlá táwọn masini tẹ̀lé sáńsẹ̀ yóò àpákì ogun wọn síta àwọn ọlọ́pàá àti wọlé gàgà á ní àǹtí mo ti dé sàká ó ti dé àwọn ilé òdàlẹ́ yìí yóò ní wọn mú mi àwọn tí ń tẹ̀lé mi yóò àjòkó tàn alájà wọ́n jọ sọ̀rọ̀ ẹbínú wọ́n lọ. ẹbínú ni wọ́n sọ̀rọ̀ wọ́n wá lọ. wọ́n wá lọ bó ti wá sí tè lọ́dọ̀ lọ́nu nígbà tí wọ́n mọ̀ pé kú ń bọ̀ ọwọ́ wájú ọ̀nà gbogbo àwọn bàbá wọn tó kù ọwọ́ akógun àtọkùnrin wọn àtobìnrin wọn alájà wa bá yín ṣeré rẹ alájà ọkọ mi mo rí gbogbo yín inú tàlájà náà dùn pé àwọn ìyá mi ọmọ bá mi wọn yàn jẹun tán àfẹ ya fọ́tò wọn á ya fọ́tò ń bẹ lọ́wọ́ mi dọ̀la àtọ́fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. wọ́n ṣẹbi tí wọ́n lọ ni. bẹ́ẹ̀ ni mo ní mẹ́ta ni wọ́n bẹ́ẹ̀ ni bàbá olówó ń Kaduna àwọn alájà wa fún hep kó Kaduna wàá rè wá síbí bá a gbómi kaná ọkọ̀ ní ọwọ́ yóò dé ẹbí mi ní ṣe nǹkan tó èrò Ọlọ́run báwọn ò ṣe ní máa gba kọmíṣán lọ́dọ̀ Ọlọ́run bí ṣe ń wù yín náà kọ́nà tó máa kẹ́ wọn lálẹ́ kìámà. wọ́n pọ̀ bẹ́ẹ̀ níta bánu ìyá mi ẹlẹ́jà ń bẹ́ ń bẹ́ Ọlọ́run kọ́mọ́sà kẹ́kọ́ kẹ́sùn ìmánu májà náà ara wọn náà ni ìyá mi olówó ń bẹ́ ń bẹ́ àrẹ́jà fúkú wọ́n ń bẹ́ ń bẹ́ ara wọn náà ni àrẹ́jà ìyá mi àdíjà wọ́n pọ̀ bẹ́ ẹbí la bá
ẹbí la bá. ẹbí ni gbogbo wọn ṣe. ẹbí ni gbogbo wọn ṣe. àwọn ti kà á wọ́n ti rí inú pé ẹ̀sìn ni ká ṣe bí. àwọn ti kà wọ́n ti rí pé ẹ̀sìn ni ká ṣe bí. kò sì gbọ́dọ̀ tọwọ́ yín dàrú. kò sì gbọ́dọ̀ tọwọ́ yín dàrú. ẹbí ò gbọ́dọ̀ ẹbí pàtàkì dákun gbogbo wọn tó bá kú dẹ̀kùdẹ̀kùdẹ̀ bá kú nu fámìlì. gbogbo ẹ̀ tó bá kù díẹ̀ díẹ̀ nínú fámìlì. lọ yanjú ẹ̀. lọ yanjú ẹ̀. má wo ti yí pé wọ́n nígbà tó sùn ọ wá padà wá nìsín. wọ́n wò pé ìgbà tó sùn ọ lọ́wọ́ jẹ́ padà. wọ́n ní kó sùn ọ kó o fi ọ sí ẹ̀yẹ kó o fi gbàráǹkì lọ́dọ̀ Ọlọ́run. jẹ́ kó sọ kó mọ gbàráǹkì níwájú Ọlọ́run. májọ Ọlọ́run ní gbogbo ẹ̀dá tó bá fẹ́ kí ádìsí kíkọ́ gbá yìí. Ṣàtàláhù fi rìsíkì wáyún sáláhù fi ọmọdé. ẹ̀mí rẹ̀ náà ẹ̀mí rẹ̀ lọ fẹ́ kó gùn sí ọ fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ fún ọ. Fálì ẹ̀sìn rahimahu. ẹ̀mí rẹ̀ pọ̀ ọ fẹ́ kí n fàdíjẹ́ náà ṣe sàrà fún ọ mọ́ jẹ̀bi. wọ́n jẹ̀bi. gbogbo ń bá bá ṣẹlẹ̀ kó rí rọ́jú. òun tó wà wò kó rí rọ́jú. àwọn ẹbí rẹ̀ ni pé wọ́n pé gbogbo wọn ẹ pera yín. ẹ pera yín ẹ pé gbogbo wọn. ẹ ṣe dà bọ́dá mi ẹ ṣe dà bàbá ẹ ṣe dà ẹ má bínú. ẹ sáré pé mo ti dàgbà iná rẹ kù lára mi tí wọ́n fi rí pé ń bẹ. bó ṣe wí fún wọn ẹ má bínú àdúrà burú tẹ̀sí fáwọn àwọn àbúrò yìí ń sọ̀rọ̀ bàbá tiẹ̀ nu tẹ̀sí fáwọn àbúrò yìí tí wọ́n fi kú ẹ wá ní àgbàgbé dákun ẹ̀yẹ gbàgbé ẹ fẹ́ríjì mi kóun ló lè fẹ́ríjì mi láti kìá mọ̀ ìtí ń jẹ́ sínú ìtí ń jẹ́ sínú. ìtí ń jẹ́ sínú ni. ẹbí ń gbọ́dọ̀ Ọlọ́run mọ́tà fẹ́rí àjì sí àkàjímọ̀tì níjọ sí àkàkú mínísítà àjì Suleiman ó sì fẹ́ẹ́ lè kú ìfìlẹ̀ pé ọmọ ìyá kan tí mo ní o sì wá lọ ẹbí ń lọ dàgbà ìjẹ́bí lọ dàgbà lẹ́mìí ẹ̀. ìjẹ́bí ló dàgbà lẹ́mìí wọn. òní là fẹ́ ṣe pọ̀ mọ́. òní là fẹ́ ṣe pọ̀ mọ́. àfẹ́ màjọ ara wa lọ àtọmọ wa. àfẹ́ màjọ ara wa lọ àtọmọ wa. àwọn àgbàlagbà mi bẹ njọ́ ohun tọ́lọ̀ ń kẹ́ gbogbo ọmọ ẹbí òun lọ́tọ̀. àwọn àgbàlagbà mi bẹ láyé jọ́ òun gbọ́ wọn tó ń tẹ́ bíbí òun lọ́tọ̀. òun lọ́tọ̀. ẹbí pàtàkì o. ẹbí pàtàkì o. kéèyàn dẹ́kun ẹbí ọ wà nínú nǹkan tọ́kan pọ̀ nínú nǹkan àbàjẹ́ bọ́ba kò níbẹ̀ nì èyí tí wọ́n tún sí sọ́ńdà rẹ̀. Àlìjáàrú bí sùn mú karùn-ún. kéèyàn má kù lọ́rọ̀. àlìjáàrú. bí sùn mú karùn-ún. àwọn tí ì wọ́ọ̀rì ń pọ̀rọ̀ kò sí tí ò lè fẹnu sọ. àwọn tẹ kì í wọ́ọ̀rì nípa ọ̀rọ̀ kì í sí tí ò lè fẹnu sọ. kò sí tẹnu rẹ̀ ọgbà. kò sí tẹnu rẹ̀ ọgbà. kò sí ní wọ́ọ̀rì. kò sí ní wọ́ọ̀rì. aṣọ náà nù. òun sọ tiẹ̀ yóò máa lọ́nu. wọ́n là Nabi Muhammad sallallahu alayhi wa sallam qala kullu ummati mu'afa illa al-mujahirina. ó ní gbogbo ọjọ́ mi kò séyìí tí ò ní rí tẹ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ò ní bójú kò fún illa al-mujahirin aláyàkókò náà kí ẹni tí ó sọ tí ò ní mo sọ náà mo ṣe nù kí ni ó wá ṣẹlẹ̀ mo sọ mo tún dúró tì. mo sọ mo tún dúró tì í kí ni ó wá ṣẹlẹ̀. ànábì láwọn àwọn ìwé nìkan ò ní rí tẹ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. ànábì láwọn yìí nìkan ò ní rí kẹgbà níwájú Qala Ọlọ́run. ta'ala la yuhibbu Allahu al-jahra bis-su'i mina al-qawli. إلا من ظلم وكان الله سميعا عليما. Ọlọ́run ọba fúnra rẹ̀ tó ètì ni Ọlọ́run dìde ètì ẹ̀ ní. La yuhibbu Allahu al-jahra bis-su'i mina al-qawli illa man zulima. Min al-qawl. Mina al-qawli. kéèyàn máa sọ̀rọ̀ bú jáde lẹ́nu ọ̀rọ̀ àwọn àsọtọ̀rọ̀ bis-su'i mina al-qawli. àsọtọ̀rọ̀ tó tún wá sọ tí ó tún dúró tì. àsọtọ̀rọ̀. mo wí inú ta ni ó wá mú mi. yóò tún wá dúró tí mo wí ní ta ni ó wá mú mi. ta ni ó sọ pé n ta sọ yìí ò dáa. ta ni ó sọ pé n ta sọ yìí ò dáa. à ń retí ẹni náà. à ń retí ẹni náà. ẹni mo ṣe bẹ́ẹ̀. ikú padà kọ fún ọjọ́ kan o. ikú padà kọ fún ọjọ́ kan. ọ̀rọ̀ wọn padà di ọ̀ràn sí Ọlọ́run jọ gbé dàríkíámà. ọ̀rọ̀ yẹn yóò padà di ọ̀ràn sí Ọlọ́run jọ gbé dàríkíámà. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ọ̀ràn àbàjẹ́. Az-zihaaru munkarun. òun ni kí ni ó ṣìyàn bí àwọn tí ń fẹ́ ìyàwó wọn jọyà wọn. inú ló bí o. inú ló bí o. wàláhì mo fi Ọlọ́run búra mo bá tún súnmọ́ àjọ pé mo gbé ní ìyá mi ni. yóò wá bínú sọ bẹ́ẹ̀ tí n bá ti súnmọ́ ajẹ́ pé mo súnmọ́ ìyá mi nù ni. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ọ̀ràn àbàjẹ́ kan ni. inú ntọ́kan kọ́ ntí ọ̀dá ni. inú tọkàn kọ́ ntí ò dá ni. tí wọ́n fẹ́ wá díẹ̀. tí wọ́n fẹ́ wá ń díẹ̀. mujadala kọ́. قال تعالى الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي
ولدنه وإنه ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. Ọlọ́run sọ yí pé. الذين يظاهرون منكم من نسائهم. Ọlọ́run ní gbogbo àwọn tí ń fẹ̀yìn ìyàwó wọn tí fi jọ̀yà wọn pé mo bá tún dọ́dọ̀ rẹ̀ àjẹgbéyà mi ni mo sún tọ̀. ما هن أمهاتهم. Ọlọ́run náà ìyàwó yín wèé sàwọn ìyá yín. إن أمهاتهم إلا الله ولدنهم. Àwọn ìyá yín làwọn tí wọ́n bí yín tí wọ́n tọ́ yín tí wọ́n fún yín lọ́yàn tí wọ́n rè yá àwọn ìyá yín nìyẹn. وإنهم ليقولون منكرا من القول وزورا. Wọ́n gbọ́ lọ́hùn. إنهم ليقولون منكرا من القول وزورا. Ọlọ́run lọ́rọ̀ tí wọ́n sọ ohun tẹ́ sọ ohun mo bá tún sí àsọ rẹ̀ wò yá mi mo sì látọ̀ wò. Ọlọ́run lọ́rọ̀ tó burú jáde ọ̀rọ̀ múnkàrù. منكرا من القول وزورا. Èyí lọ́rọ̀ múnkàrí lásán. Ọ̀rọ̀ ni tó lè sọ ló ń sin tó lè ṣe ló ń sọ. وإن الله لعفو غفور. لعفو غفور. Àfún gàfúrù ni àmọ́ yóò ní tọ̀nà. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا. Ọlọ́run àwọn tó bá sọ bẹ́ẹ̀ síwájú wọ́n wá sẹ́ nínú tó sọ pé ń sọ bẹ́ẹ̀ mọ́. فتحرير رقبة من قبل أن يتماسا. Ó lè padà sọ́dọ̀ obìnrin òun kọ́ wá tún lọ wọlé tọ̀ àfi kó túkù lọ́rọ̀ ẹ̀rú kó tó fọwọ́ bà. ذلكم توعظون به والله بما تعملون خبير. Ọlọ́run ní ṣe wá sí fún yín. فمن لم يجد. Bí máa ta ọ ní ọdún Wallahu bima wọ́n ṣe nàṣíyà ó rò pé nàṣíyà ló pè wọ́n ṣe nàṣíyà fún yín. توعظون به والله بما تعملون خبير. Èmi Ọlọ́run bá máa tẹ̀ ń ṣe sẹ́ǹsì fún yín ní ròǹpa tẹ̀ ń ṣe. فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن Bọ̀bọ̀ wá يتماسا. lágbára láti túkù lọ́rọ̀ ẹ̀rú ọ̀wọ́ agbáwé oṣù méjì léra wọn tí ò gbọ́dọ̀ gé. من قبل أن يتماسا. Síwájú kó tó ibọ̀ wọlé tó padà wọ́n fọwọ́ pa lára. فمن لم يستطع فإطعام 60 مسكينا. Bọ̀bọ̀ wá lágbára àwẹ̀ ọ̀wọ́ abọ́ sí èèyàn nínú àwọn aláìní nínú tí wọ́n ń jẹ nílùú ló fi bọ́ wọn. ذلك لتؤمنوا بالله ورسوله. Eléyìí ní bí ń jásí pé pé gbà fọ́lọ́wọ́ ọba ẹ̀sìn ìgbà tó jíṣẹ́. وتلك حدود Ọlọ́run الله èyí tí mo kà fún ìyá lèmi Ọlọ́run ọba nìyí. وللكافرين عذاب Ọlọ́run أليم. àti ìwé àwọn gèdèrí ìyẹn ẹlẹ́tẹ̀ẹ́rọ ń bẹ fún wa má sùn síbi ọ̀rọ̀ gèdèrí. إن الذين يعادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم. وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا عصاه الله ونسوه والله على كل شيء وبحمده سبحان الله العظيم.